Once again, KOIKIMEDIA bring the work closer to your doorstep. So, update láti ìlú Ìbàdàn ní Ìdó local government la wà yìí ní Ìbàdàn. Ibẹ̀ láti fẹ́ ṣe awareness kékeré fún gbogbo àwọn ará Ìdó. So, ìwọ tó bá wà ní agbègbè Ìdó tó bá ń bọ̀ àbí tẹ́mìrì tẹ́ bá ti ń bọ̀, tẹ́ bá ti dé camp ní Ìdó níbi ọ́fíìsì àwọn Àmọ̀tẹ́kùn, ẹ dúró sí wa dé wà ní agbègbè yẹn, ẹ máa rí wa ń bẹ̀ láìpẹ́ ńsìn. So movement gbéra a máa gbéra láìpẹ́ ńsìn, just a normal low key rally láti sọ fún gbogbo àwọn ará Ìdó. This is a local government rally, Ìdó chapter, Ìdó government chapter òun ni a fẹ́ ṣe. So ẹ̀yin tí ẹ bá wà ní Ìbàdàn, ẹ darapọ̀ mọ́ wa. Báwọn yẹn wá ló ti ṣe tán, a ní pẹ́ gbéra jáde láìpẹ́ ńsìn. Mo fẹ́ mú dání, so a ní pẹ́ gbéra jáde ńsìn. Capstar náà ni àndúródè, so wọ́n lé àwọn mọ́tò lọ́wọ́ ni. So ìlú Ìbàdàn la wà, a ní pẹ́ gbéra láìpẹ́. This rally is one man sponsor rally. Tí rally bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ ni tó sponsor ẹ̀, èèyàn kan péré ló gbé gbogbo rally yìí. So ẹ̀yin wa ẹ bá wa ṣe kíákíá, gbogbo àwọn tá bá wà ní Ìdó, tá bá léèyàn ní Ìdó, ẹ pè wọ́n kí wọ́n pìpì ara wọn kí wọ́n darapọ̀ mọ́ wa. A ní pẹ́ jáde ńsìn, àkànní ká sáyé fún yín ní update ni. Ibi junction Àmọ̀tẹ́kùn ní camp ní Ìdó láti máa gbéra. A wà ní ẹgbẹ́ kan níbẹ̀, ẹgbẹ́ kan bẹ̀ títí tó lọ sí junction yẹn nílé. Ẹgbẹ́ kan bẹ̀ ni a wà láti ń lẹ̀ wọ́n tẹ́ ẹ kálẹ̀. So ẹ jẹ́ kí agbára dìkárí tí wàá darapọ̀ mọ́ wa. Ẹ ṣe once again, KOIKIMEDIA bring the work closer to your doorstep. Ẹ sì pé wọ́n ṣe rally náà ní Atan ní Ogun State. Méjèèjì ló ń lọ lẹ́ni Atan. Awareness ni eléyìí náà, awareness ni. So ọ̀la ni mega rally Ìjẹ̀bú Òde, ẹ jẹ́ ká pàdé níbẹ̀. Odò àgbè gbogbo ọkùnrin gbọ́la dalẹ̀. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Ẹ ṣé gan. You would like to talk to us personally, KOIKIMEDIA? Text message sí wa lórí KOIKIMEDIA, a máa lọ kà á. Text message kan, drop messages fún wa lórí KOIKIMEDIA, a máa kà á. Ṣègbọ́n tọlọ́run ní Paul. Ẹ jọ̀ọ́, ẹ ṣé gan, amen. God bless Koiki. Good morning, Sir Fatima. Thank you for joining us. So ẹ jẹ́ kí awareness la fẹ́ ṣe, awareness ní agbègbè Ìdó. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Atan, awareness náà ṣe ní agbègbè Atan. So ẹ jẹ́ kí a tètè múra ká wá darapọ̀ mọ́ wa. Àṣeyọrí Koiki, ẹ ṣé. Okay, so Mr. Paul Toluwani Paul, ẹ jọ̀ọ́ send message to wa, máa lọ wò nísìnyí, ẹ pàdé mi online.